àsìmọ́ àkùlà ọlọ́lá ló ṣe ádámọ́lìyà lórí ìyálẹ́ṣà láwùjọ àwọn onímọ̀. Ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. Ó tó wá ní ìyànràn gan wípé àṣẹ ìhùwà àdàmú ló kọ́ wa ní kéwù. Ẹyẹ yọ wá kàrámù náà bà ní Ádámọ̀. Alágége máa kú iṣẹ́ tẹ̀sán mi máa dọ̀la Lọ́dọ̀ fẹ́ sọ mi mọ̀ ní ilẹ̀ pátákọ́rọ́. Alágége Máa kú iṣẹ́ bàbá. tẹ̀sán mi máa dọ̀la owó fún kówó. Iṣẹ́ mi ṣe ìkùnà Ádámọ̀ wúlò fún ẹ̀dá aráyé. Wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ẹ́sì pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fààyè ayé náà jẹ́. Wá ṣe kí ni tó bá dé ànábì ni ó jẹ́ ní àbí Rasul tó bá jẹ́ ànábì tó jẹ́ Rasul ó ti kàdábà Al-Qur'an yìí pé ànábì khataman nabiyyin. Inshallah ẹ yóò wá kú ìrọ̀ lọ pa. Ó kọ́kọ́ gbé sínú làákàyè ni wọ́n wàá gbé pẹ́rẹ́gì ẹ̀sìn fún kẹlẹ́sẹ̀ wí. Irú ẹ̀ kí n fọyín lápèjúwe ọba àwọn àfa wọn ní Israiliyati ó wọnú àdìsí tó pọ̀. Israiliyati tó wọnú àdìsí ibẹ̀ ni ọ̀rọ̀ wípé Ìsá ń bọ̀ ń gbẹ̀yìn ayé. Tẹ́tọ́ bá di gbẹ̀yìn ayé ànábì Ìsá ń padà bọ̀ wá ṣe kí ni yóò wá kú yóò wá fẹ́yàwó yóò wá bímọ yóò wá kú nọ́màlì kú torí pé Ọlọ́run sọ pé kullu nafsin za'iqatul maut. tó o bá gbé làákàyè kalẹ̀ dáadáa tó o gbé ipò yídì rẹ̀ kalẹ̀ dáadáa wọ́n máa ń pe àdínsì ni bí sáyà díẹ̀ ti rí kó lágbára tó kò ní sí kóòtù tó òfútu fẹ́ tẹ̀ kò ní bẹ́sẹ̀sì nínú àkídà Islam torí pé tó bá dé wá ṣe kí ni tó bá dé ànábì ni ó jẹ́ ní àbí Rasul tó bá jẹ́ ànábì tó jẹ́ Rasul ó ti kàdábà Al-Qur'an yìí pé ànábì khataman nabiyyin. Ẹ yóò wá kú ìrọ̀ lọ pa. Òun tí ànábì Ìsá bá dé àdìsí kan ní yóò lò jẹ́ nǹkan síta ni o kọ́mọ ni ẹnu ẹ dùn tẹ́ bá tún wà Aqidatu Rasul page 437 ńbẹ̀ńbẹ̀ kan náà ń bẹ ní 445 contradiction ní ńbẹ̀ńbẹ̀ o. Ẹ jẹ́ nǹkan nǹkan ní yóò lo 40 years nígbà wo bá dé ànábì yìí tó lo 40 years ẹ̀rí ńgbà tó ń bá àdìsí ẹ bọ̀ ẹ̀rí ńgbà tó bẹ̀rẹ̀ ó ní yaqulu Rasulullah ra'aytu Isa laylata inda al-Kaaba fil manam fa idha rajulun Adam ka'asan mimma yura min Adam rijal nígbà tó wá dé sálẹ̀ àdìsí yẹn ó ní fayamkus fil ardi 40 sanatan. Fayamkus fil ardi 40 sanatan yóò lò 40 years. Lẹ́yìn ìgbà yẹn thumma yutawaffa wọ́n tiẹ̀ lórí tàwáfà fóun náà yà yìí Ọlọ́run ò fábò sí i. Allahu Akbar. Yóò wá kọ́kọ́ tiẹ̀ lára fún àgbè kúrò ní ẹ̀jẹ̀ wọ́n gbèlì wọn ò bọ̀rọ̀ ló kúkú bẹ̀ mọ́ yóò wá sùn. Allahu Akbar. Ẹ máa wo yóò lò 40 years ní ìtàkáyà yìí lò ẹ wá ní ká lọ sí page 445 the same tira
hadith kankan náà ni o nígbà tó ń bọ̀rọ̀ wọ́n ní wàn Abdullahi ibn Umar qala Rasulullah sallallahu alaihi wasallam wani jakaru dajjal fi ummati fayamkut 40 la adra 40 yawma wa kaza wa kaza qul fayab'athu Allahu Isa ibn Maryama ka'annahu urwatu ibn Mas'ud fayatlubu fayahliku thumma langa yamkusu bin nasi 70 sinina laysa bayna ithnaini adawatu bi annabi Isa o yolo kini o 7 sinin lolo ọdún méje. yóò lò ọdún mélòó ọdún méje àkọ́kọ́ ní yóò lò kí ni o 40 years ìkejì no yóò lò 7 years. sànẹ́bí wa náà sì ń sọ ẹ̀dá ọdún mélòó ní ìsáwọ́lù tó bá dé ẹ bá ń bí wọ́n léèrè yìí tó bá mú 40 ẹ̀fẹ̀lẹ́ yìí hàn tó bá fẹ́lẹ́ ẹ̀fìyàn mo lọ kó bá àbá àkàládùúgbò wa ń jọ náà ó bá wò tí ló bá ní ẹ́ tó wà ń bẹ̀ ní wípé mo sọ fún yín náà no eléyìí kọ́ ni content tàbí kò mí gangan títí my 12 state tí èyí tó ju ọ̀gá níjà lọ ló ní kí n má wo content ó ní kí n má wo content at least kí ṣàgbà pé ń bọ̀ ni mo ní kí n kọjá ó ní kí n ṣáà kí n má gbójú lọ bẹ̀rẹ̀ púpọ̀ gbà bẹ́ẹ̀ tàdúgbò wa ń tiẹ̀ òun ni tó ń wò bẹ́ẹ̀ pé tí a bá yọ 7 kúrò nínú 40 mélòó ló kù yẹn náà 33 ó lóun gbọ́ pé wọ́n ló lo 33 years bóyá 33 yẹn ni calculation mo ní sẹ́yìn láti fi fún yẹn ni ó ní no òun rò bẹ́ẹ̀ ni ó rò bẹ́ẹ̀ ó ní ó dé sí ọ̀ kágbà kó ń bọ̀. àwọn kan ní bó ṣe ń bọ̀ láti sánmọ̀ o bó ṣe ń bọ̀ o láàrin báyìí Damascus Damascus ni ó dé sí iṣẹ́ ti wọ́. nínú rìwáyà Muslim ó gba tiẹ̀ wá bẹ̀ torí àsìkò nínú rìwáyà Ibn Majah yẹn nínú Jerusalem ló láǹdì sí o wọ́n lànàbì ló sọ bẹ́ẹ̀ o. sínú làákàyè ni wọ́n wàá gbé tẹ́lẹ̀jì ẹ̀sìn fún kẹlẹ́sẹ̀ wí. irú ẹ̀ jẹ́ fún mi lápèjúwe ọ̀dà àwọn àfa wọn ní Israeliyati ó wọnú àdìsí tó pọ̀ Israeliyati tó wọnú àdìsí ibẹ̀ ni ọ̀rọ̀ wípé Ìsá ń bọ̀ ń gbẹ̀yìn ayé tẹ́tọ́ bá ní gbẹ̀yìn ayé ànábì Ìsá ń padà bọ̀ wá ṣe kí ni yóò wá kú yóò wá fẹ́yàwó yóò wá bímọ yóò wá kú nọ́màlì kú torí pé Ọlọ́run sọ pé kullu nafsin za'iqatul maut. tó o bá gbé làákàyè kalẹ̀ dáadáa tó o gbé ìdí rẹ̀ kalẹ̀ dáadáa ọ máa ń pe àdínsì ni bí sáyà díẹ̀ ti kó lágbára tó tó o sì pọ̀tù tó òfútu fẹ́ tẹ̀ kò ní bẹ́sẹ̀sì nínú àkídà Islam torí pé tó bá dé wá ṣe kí ni tó bá dé ànábì ni ó jẹ́ ní àbí Rasul tó bá jẹ́ ànábì tó jẹ́ Rasul ó ti kàdábà Al-Qur'an yìí pé ànábì khataman nabiyyin. àmọ́ àdìsí tán wá kà fún wa yìí nígbà táwa dé ní tíráì wọ́n ń pè ní sọ̀híhù àṣírátù sà eléyìí yìí tóun fẹ́ sọ ń tòun o ó wá sọ̀híhù ni o kò sí dọ̀yìn fún bẹ́ẹ̀ o ẹ lè rí mi kán ní dọ̀yìn fún bẹ́ẹ̀ tóun fẹ́ sọ yìí sọ̀híhù ni àwa dé ní page 85 bẹ́ẹ̀. ẹ̀fẹ̀ ń gbé gà nílé gan ni o wọ́n gbé dé láwánsìn
ó wá ní ànábì wa sọ wípé àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ yìí nígbà tá ànábì ka oríṣi mẹ́wàá kalẹ̀ ó wá ní èyí tí ó kọ́kọ́ ṣẹlẹ̀ níbẹ̀ Abdullahi ibn Umar ó gbàdí sí yẹn wá wọ́n ní ànábì sọ pé inna awwala al-ayati khurujan àkọ́kọ́ nǹkan tí ó kọ́ ṣẹlẹ̀ níjọ́ yẹn ni pé òòrùn ó kọ́kọ́ jáde níbi títí wọ̀ níbi tóòrùn ti wọ̀ ní ó ti kọ́kọ́ jáde wa khuruju dabati ala an-nas ẹ wà á rí àwọn dábà wọ́n jáde bí àwọn kòkòrò wọ́n jáde nílẹ̀ wọ́n sì mọ bá àwọn èèyàn sọ̀rọ̀. Allahu Akbar. ó ní ìka àkọ́kọ́ nìyẹn àdìsí yìí sọ bẹ́ẹ̀. wàhálà àbúrẹ́rà ní ara o ìyẹn kọ́ ànábì wí. ó ní tí ànábì wí ni pé nǹkan mẹ́ta ni àkọ́kọ́ tí ó kọ́kọ́ ṣẹlẹ̀. ó ní tùlùú shamsi ní magribia ó ní òun ó jáde níbi títí wọ̀ dàjálù àti dábà títí àbúrẹ́rẹ́ àtakò títí Abdullahi ibn Umar. bákan náà ẹlòmíì tún wá ní rárá o Anas ní rárá o títí òun tọ́ o tàwọn méjèèjì yẹn yàtọ̀ sí tòun òun ní ama awala ṣirọ́tù sá fanáàrù tàṣírù mi máṣírí ìlàlẹ̀ mọ́tò iná ní ó kọ́kọ́ jáde tí ó mọ̀jú àwọn èèyàn bọ̀ náà kì í ṣe òòrùn. ìwé ni ká mú. wọ́n ní ànábì sì ló sọ mẹ́tẹ̀ẹ̀ta yìí. alhamdulilah a lọ kí babaláyé gele ni gbogbo èèyàn ló sì mọ̀ pé Agége dùn kódà Agége mi àwọn èèyàn kódà ẹni tí ò sí ń bẹ̀ gan mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ so ọ̀rẹ́ mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ ń bẹ̀ kódà ọ̀tá pàápàá mọ̀ yìí pé nǹkan ṣẹlẹ̀ ń bẹ̀ so because àwọn àgbàlagbà ní iṣu onú ẹ̀kú àrùn mára ni so Ọlọ́run dákun má jẹ́ kí ìlú Agége má jẹ́ ó bàjẹ́ èyí tá a tún fẹ́ sọ yìí náà ìbànújẹ́ ni ó máa jẹ́ fún fẹ́lòmíì pé wọ́n sọ lágége wọ́n tuntun fẹ́ sọ ń bí kí ló lè tó bá nì so a pè àkọlé ọ̀rọ̀ yẹn ní al-Yehudiyya fi suratil Islam Yehudi pẹ̀lú ẹ̀wù Islam tàbí ká sọ pé Yehudi pẹ̀lú àwòrán Islam àwọn tó já sí pé Yehudi ni wọ́n wá gbé aṣọ Islam wọ̀ wọ́n wá ń fi ń da Islam láàmú táwọn mùsùlùmí ń lérò wípé àwọn eléyìí iṣẹ́ Islam ni wọ́n ń ṣe bó ti rí nù ẹ rí i pé Ọlọ́run ọba ló fún ànábì lẹ́sìn kìí ṣe iṣẹ́ ànábì nìkan Ọlọ́run ọba kọ́kọ́ fẹ̀sìn yẹn rán ó rán àwọn ànábì míì náà tó kú yàtọ̀ sí ànábì Muhammad tó sì já sí pé nǹkan ẹyọ kan tó a fi rán ànábì yẹn náà la fi rán àwọn náà so léyìí tó fi ń já sí pé ànábì kan wá nígbà Ọlọ́run bá ń sọ fún wa wípé wa ma Muhammadun illa rasulun qad khalat min qablihi ar-rusul talẹ́ni tí ń jẹ́ Muhammad nìkan illa kó jẹ́ ẹni tó já sí pé rasulun òjíṣẹ́ kan mẹ́ nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run qad khalat min qablihi ar-rusul táwọn òjíṣẹ́ míì gbáwájú tiẹ̀ yẹn ni pé khalati ní ìtumọ̀ rẹ̀ onítùmọ̀ méjì matat tí wọ́n ti kú bó ti wà nú àwọn kútùbù lọ́gọ̀ nìyẹn àwọn ìwé tí wọ́n jẹ́ ìwé èdè Islam gbọ́dọ̀ bí yẹn bá ka lisanul arab àtàwọn kútùbù míì khalati ní bí ma'ana matat láwọn tí wọ́n ti kú ṣáájú tiẹ̀ ìyẹn fi hàn yí pé ẹ̀sìn yẹn lọ́lọ́wọ́n bá wá fi rán ànábì Imam Maliki radiyallahu ta'ala anhu ó sọ ọ̀rọ̀ kan fún wa ó ní man haddatha fil islami bẹ́ẹ̀ nìkan bá dá nǹkan kan lẹ̀ nínú ìsìláàmù yìí ó ní thumma ra'aha hasana tó wá ń fúnra rẹ̀ fojú wo nǹkan yẹn pé nǹkan yẹn dá
ó lẹ́ni yẹn qad za'ama anna Muhammadan sallallahu alayhi wa sallam khana risala ó lẹ́ni yẹn ti sọ wípé ànábì jàǹbá àṣẹ t'Ọlọ́run bá fi rán bí wọn bá yẹ pé ìwọ ló ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ bá ànábì tún ẹ̀sìn yẹn ṣe tànábì ò rẹ́sìn yẹn ṣe tó bọ́lọ́run ṣe fi rán olóyin tẹ́ni yẹn ń sọ ní pé inna Muhammadan khana risala ànábì jàǹbá risala ni ó ń torí pọ́lọ́ ń jẹ́ pé wà nínú Qur'an ní pé al-yawma akmaltu lakum dinakum èmi Ọlọ́run bá mo ti parí ti ń jẹ́sìn wa atmamtu alaykum ni'mati ti ń jẹ́ dára mi mo parí ẹ̀ síbẹ̀ wa raditu lakumul islam dina mo sì ti yọ́nú sí islam yẹn pé yóò máa jẹ́sìn ìyẹn ló bí kí Imam Malik radiyallahu ta'ala anhu wá sọ pé ma lam yakun yawma idhin dinan lam yakun al-yawma dina in tí o bá ti jẹ́sìn lánàá yẹn kò lè jẹ́sìn lónìí lójú ayé tí wọ́n náà ni o ṣàgbé ma lam yakun yawma idhin dinan in tí o bá ti jẹ́sìn níjọ́ tọ́lọ́wọ́n bá mú àyà yẹn wá lam yakun al-yawma dinan kò lè jẹ́sìn lónìí ẹ wojọ́ táwọn ti wí ẹ wojọ́ tí àfàwọ̀ Abdul Wahhab wá dé táwọn ẹ̀ṣẹ̀ wá dá ẹ̀sìn míì lẹ̀ tí wọ́n wá pè ní risalatu tawhid wọ́n pè ní iṣẹ́ ìmọ̀ Ọlọ́run lẹ́yọ̀ọ̀kan iṣẹ́ wo la Nábì wá jẹ́ nígbà tí wọ́n wá fẹ́ sọ̀rọ̀ wọ́n wá ní al-mujtama'u fi jahiliyatin pé àwùjọ yìí o àwùjọ ní ń bẹ nínú àìmọ̀kan aktharu min jahiliyati qabla al-islami léyìí tá àìmọ̀kan yẹn pọ̀ kọjá irú àìmọ̀kan tí ń bẹ ṣáájú kánà Muhammad tó dé wọ́n wá ní wa anna an-nasa ya'buduna al-qubura torí pé àwọn èèyàn ò sí nǹkan míì mọ́ sàárè ni wọ́n ń sìn níbo làwọn èèyàn kí ló sì fẹ́ tó ń sọ torí pé àwọn sàárè àwọn sàhábà ń bẹ sàárè àwọn tí wọ́n jẹ́ àwọn fámílì ànábì náà wà àwọn sì fẹ́ wú àwọn kùbúrù yẹn wọ́n wá ní wa anna an-nasa ya'buduna al-qubura bẹ́ẹ̀ ó wà nínú àdìsí àwọn sàlámù yìí pé na'aytukum an ziyaratil qubur èmi ni mo kọ́ fún yín kẹ́ ẹ má lọ bí sàárè láti lọ ṣàbẹ̀wò walakin zuru àmọ́ o ẹ lọ́ máa bẹ̀ wò tí yẹn bá kọ́kọ́ gbọ́rọ̀ yẹn wò ẹ rí wípé politics ti wà ń bẹ̀ ànábì ò fìgbà kan kọ̀ fáwọn èèyàn rí pé ẹ má lọ bẹ̀ sàárè wò wọ́n rọ àdísù yẹn nígbà tí wọ́n fẹ́ ṣe ìbẹ̀ sàárè wò léèwọ̀ fáwọn èèyàn ńgbà tó wá di wípé sàárè tí wọ́n wá di in táwọn èèyàn fẹ́ lọ ọmọ yẹ̀wò ló wá di pé ànábì wá padà wá fọwọ́ sí pé ńgbà ya rẹ̀ kú ó wá fẹ́ lọ bẹ̀ ya rẹ̀ wò yín wá ń sunkún ọlọ́run wá yàn dá fún ọlọ́run tó wá ní kó máa ṣàdúrà fún ya rẹ̀ pẹ̀lá níyàn yìí pé ìyá rẹ̀ kèfèrí ni ànábì wá ń sunkún pé wọ́n ní kó máa ṣàdúrà fún ya rẹ̀ ìyá rẹ̀ bá ìsìláàmù ni ṣé ìyá ànábì bá ìsìláàmù ni tó fi wá já sí pé wọ́n ní ṣàdúrà fún so tábà wá wà rí i pé nígbà táfà wà yìí dé ó ń jẹ́ kó máa yé wípé rìsálà táwọn gbé wá rìsálà tó tawhid rìsálà kámọ́ Ọlọ́run lẹ́yọ̀ọ̀kan rìsálà wo lànábì gbé wá ṣé kámọ́ Ọlọ́run ní méjì ni kámọ́ Ọlọ́run lẹ́yọ̀ọ̀kan náà ni wọ́n wá wípé ya'buduna al-qubura àwọn èèyàn ń bọ sàárè wa ahlu bid'in wa shirkin ìyẹn fi hàn pé àwọn èèyàn yìí ẹlẹ́bọ ni wọ́n òǹbídíà ni wọ́n ibi tí rònú àwọn àfẹ́ ẹlẹ́bọ àwọn àfọ̀ǹbídíà ti wánu àwọn àwọn olùsìfẹ́ pè lóǹbídíà àwọn mùsùlùmí nígbà ó sì fẹ́ ròyìn àná Muhammad sallallahu alayhi wa sallam ó ní inna Muhammadan ra'il ghanam Muhammad yẹn ṣebólu dẹran ni wadi risala òjíṣẹ́ oko ó sọ sínú kitabu tawhid yẹ nígbà tí wọ́n padà wá tún ìwé yẹn tẹ̀
òun náà ẹ̀dítì ẹ̀ kó ń bẹ̀ báwọn tì sí iná ṣe mọ́ ẹ̀dítì ìwé yìí nígbà tí wọ́n rí pé ṣẹ́ni tó fẹ́ ràn nẹ́bì lọ́wọ́ ló tún fẹ́ sọ̀rọ̀ tí ó mọ ẹjọ́ àbùkù sáà nẹ́bì torí pé ó fẹ́ jà lálá rẹ̀ ó fẹ́ bàbàrà rẹ̀ kí wá nípìnlẹ̀ rẹ̀ Abdul Wahab yìí ìpìnlẹ̀ rẹ̀ Yehudi ni bàbá tó bí ni wọ́n ń pè ní Abdul Wahab òun fúnra rẹ̀ Muhammad ń jẹ́ àfáà wa tí wọ́n pè ní Muhammad ibnu Saudi tóun náà dájọ́ baálẹ̀ ń bẹ̀ ọmọ Yehudi lòun náà orúkọ àwọn bàbá tiẹ̀ Murdakhe ni wọ́n èyí sọmọ lárúbáwá ọmọ tọ́kì ni àwọn Abdul Wahabi tí bàbá tó bí bàbá rẹ̀ tó ń jẹ́ Solomon àmọ́ Yehudi èé pè ní Solomon Sholmen so Faruzdake ló kọ tó ń jẹ́ a sì máa ta èso ń ta kí ẹ máa ta bí ìbẹ́pẹ watermelon ní ń tà nígbà náà àmọ́ Yehudi ni Yehudi tiwọn Yehudi kan tí wọ́n ń pè ní adáwòhímà ní Yehudi tiwọn torí pé àwọn Yehudi yẹn náà tún ní gúrùpù oríṣiríṣi táwọn náà jẹ́ bẹ́ẹ̀ bá ṣe ráwọn Yehudi ó mọ̀ yí pé wọ́n ní tí wọ́n ń pè ní irùngbọ̀n láyé lógo wọn ni so bó ti wá jẹ́ yìí ó wá kú àwa máa ń ṣòwò bẹ́pẹ́ káàkiri àmọ́ látara wípé ẹnìkan tí máa terrorize ayé níbi ká máa wá ìjọba ká fẹ́ bayé jẹ́ ká fẹ́ dayérú ó wà lára wọn wọ́n sì fẹ́ gba nǹkan ìjọba lárúbáwá kó já sí pé wọ́n nílùú kan pàtó wọ́n sì fẹ́ nílùú òun tó ń wá jẹ́ ọmọ Sholmen yìí ó wá kúrò ní Turkey rẹ̀ ó lọ Súríà yẹn náà ló ti lọ hùwà tí ò dáa wọ́n sì ti mẹ́wọ̀n mẹ́ ó sá kúrò lẹ́wọ̀n ni kìí ṣe pé wọ́n túlẹ̀ ló sá lọ Mọ́sàr nígbà ó dé Mọ́sàr làwọn ará Mọ́sàrù náà lè pé ẹlẹ́wọ̀n ò lè dúró yà yín torí pé wọ́n ti gbúrò rẹ̀ ló bá fi di èrò Uyeyna yẹn Ṣáàmù ní Uyeyna wà ní Najid ni wọ́n fi máa pè wọ́n ní Anajidi ibẹ̀ yẹn ló wá pàgọ́ sí ló wá lo ọpọlọ fáwọn èèyàn wípé àrọ́mọdọ́mọ Rabi'a lòun àwọn èèyàn sì mọ̀ pé Rabi'a waliyatullahi ni wọ́n bá tẹ́wọ́ gbà á ló bá yí Solomonu yẹn di Sulaimanu kó lè jọ yí pé Musulumi ni ṣẹ́rí pé Yehudiyun fi siyil Islami Yehudi tó wọṣọ Islamu sára tó ń wá ń ṣe bíi pé Musulumi lòun wá bí Abdul Wahabi yìí òun wá bí Muhammad yìí wá burú ju bàbá rẹ̀ àti bàbá rẹ̀ lọ wọ́n lé Muhammad yẹn kúrò ní Uyeyna ni ló dèrò Iraki ngbò dé Iraki àwọn ará Iraki náà lé ngbò ṣàṣemáṣe mẹ́ ló tún dèrò Mọ́sàr ìyẹn tún wọ́n pé in tó ṣẹlẹ̀ sí bàbá rẹ̀ àlè Yehudi yẹn náà in bẹ lára ẹ̀ so ó wá dé Mọ́sàr ará Mọ́sàr náà òjòjòkó òun náà padà wá sí Ṣáàmù ní Uyeyna léyìí tó ń fi hàn wípé ìrònú táwọn bàbá wọn ní pé àwọn fẹ́ tẹ lárúbáwá rì ń ta lè fi wọ́n wé ní Fúlàní herdsmen bó ti rí gangan nu ń ta lè fi Yehudi wé sí lárúbáwá títí dọ̀la Fúlàní herdsmen
ẹni tí ó fẹ́ ríran mí yàtọ̀ sáwọn nìkan bí Yehudi ṣe rí dọ̀la nù nígbà tí wọ́n wá débẹ̀ lòun náà bá pàdé ọ̀daràn bíi tiẹ̀ tóun náà òun jẹ́ Muhammad ìyẹn náà ń jẹ́ Muhammadu Mardakhe tí wọ́n pè ní Muhammadu ibnu Saud àwọn náà fẹ́ establish Saudiyatu alẹ́ arabiya lórúkọ agboolé wọn ṣùgbọ́n alẹ́ arabiya ni ìlú tí wọ́n fẹ́ kó èéṣẹ́yẹ kan wọ́n fẹ́ mú Iraq náà wọ́n fẹ́ mú Súríà náà wọ́n fẹ́ mú Masar àwọn èèyàn ń tètè kẹ́fín wọ́n lé wọn lóbi kó wá di pé wọ́n tẹ̀ bá sí Nájídì àwọn méjèèjì ṣe wọn pé bọ́ọ̀daràn bá pàdé ọ̀daràn ọ̀rọ̀ wọn a máa yéra wọn ok kí la ṣe alágbára ni wọ́n alágbára lèmi ó dáa èmi ò mọ̀ gbà bí ẹ̀sìn ìwọ ò mọ̀ gbà bí ìjọba so wọ́n wá ní dìrìíyà yẹn ni wípé gbogbo tí ń bá ṣe ni wọ́n máa fara mọ́ gbogbo tí wọ́n náà bá ṣe lèmi ni wọ́n máa dáàbò bò ẹ́ wọ́n wá gbé ìdáwọ̀ pẹ́ kódà bí n bá pààyàn o gbọ́dọ̀ support mi bí wọ́n náà bá ṣe pààyàn mo gbọ́dọ̀ support ẹ ọ̀nà tí wọ́n gbà tí wọ́n fi gbé ìjọ wọ́n á bẹ̀rẹ̀ sí ní pe àwọn mùsùlùmí lẹ́lẹ́bọ wọ́n ń pe àwọn mùsùlùmí ló ń bídíà léyìí tó fi hàn pé béèyàn bá jẹ́ lẹ́bọ á pa á ni béèyàn bá sì jọ ń bídíà á ṣe kí ni á pa á ni ok àwọn tẹ́ ẹ pé sàárè wọn tẹ́ ẹ bàbá rẹ̀ yìí ok kí làwọn á ṣe á fọ́ gbogbo sàárè wọn torí pé kò sí ní tó ń jẹ́ sàárè ìyí ń ló bí orí parí pé gbogbo sàárè àwọn sàhábà gbogbo tí wọ́n mẹ́lé wọn lórí wọ́n wo sàárè ànábì nìkan ló mórí bọ́ tó fi di pé lónìí àwọn sàhábà mi ń bẹ ẹ lè rórí pa ibi tí wọ́n lè pè ń sàárè wọn mọ́ tó bá yẹ pé oyè òǹkà sàhábà ànábì ni wọ́n wí ni ṣé ẹnu oyè wọn náà lárí ń gbà tá à ń lọ mọ́ káwọn níbo làwọn tó kù wá wọ́n pa orí pa yẹn rẹ́ ẹnìkan ò ní kù tí ó mọ pera rẹ̀ níran ànábì àwọn wá lọ́ra wọn mọ́ wípé ìran ànábì làwọn pé Bani Hashimi làwọn nígbà tí wọ́n ti pa gbogbo tí ń jẹ́ran ànábì tí wọ́n mú gbogbo wọn tí wọ́n mú wọn kú dìrànyà yìí ló wá wà lọ́dọ̀ wọn níjọ́ tí wọ́n sì bẹ̀rẹ̀ dìrànyà tí wọ́n ń pa àwọn mùsùlùmí yìí ọmọ British ni wọ́n fi ṣe olórí ogun ṣàpẹ́ nígbà yẹn al-istimar àwọn British ń kó àwọn èèyàn lẹ́rú káàkiri ló fi já sí pé ìjọba wọn under British ló wà òkè kí láá ṣe a máa lo dìrànyà yẹn a máa fi against àwọn mùsùlùmí láti lè fi gbàlú yẹn a sì máa fún àwọn British yẹn lẹ́tọ̀ọ́ tó bá yẹ ká bù wọ́n wọ́n wá mú ẹnìkan tí wọ́n ń pè ní Captain Shakespeare ìyíhun gangan lórí ọmọ ogun fáwọn méjèèjì èyí ń ṣèjọba àlú èyí ń ṣèjọba ẹ̀sìn pé tí n bá ti ṣe bá bá pààyàn apá ni bí wọn náà bá ṣe pààyàn ó pa ni wọ́n sì pa àwọn èèyàn lọ́bẹ̀ wọ́n establish ìjọba wọn nígbà tí Shakespeare kú wọ́n tún mú John Philip láti British again ló fi jásí pé títí dọ̀la ẹ mọ̀ rí àṣepọ̀ mọ́mláka pẹ̀lú Amẹ́ríkà dọ̀la bá Amẹ́ríkà ó bá pààyàn dọ̀la Saudi ò ní sọ wípé ń tẹ́ ẹ ṣe ò dáa bí Saudi náà bá sì ń pààyàn dọ̀la Amẹ́ríkà ò ní sọ wípé ń tẹ́ ẹ ṣe ò dáa torí pé kí ni dírẹ́yà wà láàrin wọn ló fi jásí pé bí wọ́n ṣe ń pa àwọn ọmọ Palestine tó torí pé àwọn ni wọ́n mú ilẹ̀ kò sí ìlú tí ń jẹ́ Israelite ìran ní ń jẹ́ bẹ́ẹ̀ 1948 ni wọ́n sì kì í bọnú máàpù wọ́n dálẹ̀ ni láti fi gba ilẹ̀ Palestine lọ́wọ́ wọn torí pé àwọn Sùúdì yìí náà ni wọ́n lọ yọ̀ǹda ilẹ̀ àwọn mùsùlùmí torí pé wọ́n fẹ́ lọ kílèmù bẹ̀yẹn gẹ́gẹ́ bí ìlú wọn refugees ni wọ́n ń bẹ̀ lẹ́yìn tí wọ́n jagun ṣàwọn pé bí ọ̀rọ̀ Fúlàní x-men lọ́rọ̀ Yehudi rí lórílẹ̀ ayé
wọ́n wá gbalẹ̀ àwọn mùsùlùmí lẹ́ni ojoojúmọ́ ni wọ́n ń lé àwọn mùsùlùmí nìsẹ́yìn tí wọ́n ń pa wọ́n. ibì kan tí rònú wa ti kọ́kọ́ dàrú ni wípé kóyìnbó máa ya fọ́tò Jésù fún wa gẹ́gẹ́ bí èèyàn funfun, èèyàn dúdú ni Jésù, kò dúdú kò pupa, ìyá rẹ̀ èèyàn dúdú sì ni, àmọ́ tóyìnbó bá yà wọ́n yà ní funfun. ọmọ South Sudan ni ìyá Jésù, ẹ lọ wò wọ́n. ọmọ South Sudan ni ìyá Ànábì Ìsá. tẹ́ bá sì wo South Sudan ó wọnú Egypt pàlà pẹ̀lú rẹ̀, Egypt sì wọnú Palestine yìí náà lẹ́sìn ń pè ní Israeli. wọ́n fẹ́ kí Palestine yẹn níjọ́ tá Ànábì Ibrahim alayhi salam ti ń sọ wípé tí wọ́n jù sínú náà tó wá mórí bọ́ tó ń sọ wípé inni zahibuni ila rabbi sayadini fáwọn ọ̀dẹ̀ tí wọ́n ń sọ wípé Ànábì Ìsá lọ́dọ̀ Ọlọ́run. ó ní inni zahibuni ila rabbi, èmi ń lọ sọ́dọ̀ Ọlọ́run ọba mi, sayadini bí n bá dọ́dọ̀ rẹ̀ yóò fọ́nà hàn mí. ó sì lọ Palestine. so ìyẹn ó yẹ káwọ́ pé ajá sí pé Palestine ni Ọlọ́run wà. ìyẹn fi hàn pé ńgbà tọ́lọ́run gbé Ànábì Ìsá lọ́dọ̀ ara rẹ̀ yẹn Palestine ló gbé lọ àwọn dìndìnrìn. torí pọ́nrọ̀ ọ̀nù Kùránì ni pé inni zahibun ila rabbi. Ànábì Lútù àti Ànábì Ibrahim sílẹ̀ yìí wọ́n jọ lò gbani. Lútù sì gbà fún Ibrahim, Ànábì Ọlọ́run sì ni. lónìí àfa ò gbà fún àfa. níjọ́ tó ń wá gbà ó ní inni muhajirun, ó ní fa'amana lahu Lutun. nígbà tí Lútù gbà fún Ibrahim ó ní inni muhajirun ila Allah, èmi náà fẹ́ ṣèrìn àjò lọ́dọ̀ Ọlọ́run. torí pé bí tí wọ́n ti ń sin lọ́hùn ni wọ́n gbà lérò ń bẹ̀. Palestine yẹn lòun náà ti lọ́ọ́ bá Ànábì Ibrahim bí ìgbà tọ́lọ́ ní wa man yakhruju muhajiran ila Allah, ẹnikẹ́ni tó bá jáde tó bá ṣèrìn àjò lọ́dọ̀ Ọlọ́run. abẹ́rẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ kẹ́ńtọ́lọ́run sọ ni pé bí yẹn bá lè kú ònú Mọ́kà tó lọ Mẹdínà torí pé bẹ́ẹ̀ ni wọ́n ti sin lọ́hùn, wọn rẹ́ Ọlọ́run sí Mọ́kà. ká máa sọ yí pé bí yẹn bá ti lọ Mẹdínà ni Ọlọ́run wà. pé balẹ̀ rafa'ahu Allahu ilayhi. Kùránì sọ fún wa bí kan yí pé yarfa'illahu alladhina amanu minkum. Ọlọ́run ó máa gbé àwọn tí wọ́n gbọ́ Ọlọ́run gbọ́ nù yín ga. níbo ní gbé wọn ga lọ? ṣó ń gbé wọn lọ sọ́mọ̀ ni? ó ní walladhina utul ilma darajatin, àwọn tọ́lọ̀ ń bá wá fún ní mímọ̀ yóò tún ṣàdìpèlé àgbéga tiwọn. níbi kan ó ní rafi'u darajati, irú ẹ̀ náà ni wa rafa'nahu makanan aliyya. ẹ ti ẹ̀ gbọ́ná ààrí àdísù kan tó sọ nípa rọ̀fáà, àwa ń rá àdísù tó ń sọ nípa nùzúlù. ẹ ti ẹ̀ já wọnú Kùránì pàápàá, ṣé bọ́lọ̀ ń bá tiẹ̀ wá sọ pé nùzúlù, ṣé gbogbo nùzúlù náà ni kí nǹkan sọ̀kalẹ̀ ni? wa anzalna lakumul hadida, ṣọ́lọ̀ ń sọ ní kalẹ̀ láti sánmà ni ń bó dárin ni? anzalna alaykum libasa, ṣọ́lọ̀ ń sọ aṣọ kalẹ̀ ni ń bó dá aṣọ ni? bí n bá sọ pé nazaltu kadoyifan, mo dé sí yín gẹ́gẹ́ bí àlejò, yóò sì lo nọ̀zálà gan ò túmọ̀ sí pé kí nǹkan lòkè kó sọ̀kalẹ̀ níbòmí, a sì mọ́ lọ bẹ́ẹ̀ ń bòmí. gẹ́gẹ́ bí mùtàwáfà ṣe di wàhálà tó díjọgbọ̀n tó ń di oorun tó ń di nǹkan mi, àwọn èèyàn ó sì máa rí, àmọ́ nítorí pé Ọlọ́run ti ní àmọ́ ala qulubin aqfaluha, àbọ̀kàn yìí nì làákàyè yìí yẹn ṣé wọ́n padlọ́ọ̀kì ẹ̀ ní? Ọlọ́run fúnra ẹ̀ ní wíbẹ̀. ṣàmà tí wọ́n bá padlọ́ọ̀kì ẹ̀ ó yẹ kéèyàn mọ̀ wípé ó mú Ọlọ́run bá ń sọ ilé wa tawaffana ma'al abrari, ṣé kọ́lọ̀ ń kùn wá lọ́rùn pẹ̀lú àwọn èèyàn rẹ̀ láwàá tú sí? tawaffani musliman, Ọlọ́run pa mí ní mùsùlùmí. Ọlọ́run làákàyè wa tó sílẹ̀ Ọlọ́run má jẹ́ ó tì láéláé. ìyẹn wá ń fi hàn yí pé wọ́n á fẹ́ gba Palestine yẹn torí pé dẹ́rẹ́yà ni, ló fi já sí pé Ìránù àti mamlaka ò ní rẹ́ láyé, torí pé Ìránì àwọn rí ọ̀làjú ṣáájú àwọn Saudi
ìmọ̀ sì ń bẹ lọ́dọ̀ wọn torí pé kápínlẹ̀ kíkọ́ ọ̀dọ̀ wọn ló ti wá tẹ́ ẹ bá sí omi tí wọ́n ti kọ́ nǹkan jù láyé tẹ́ ẹ lè rí orípa pé ìmọ̀ ń bẹ ẹ bá lọ́dọ̀ wọn. So Abdul Wahabi wọ́n pa àwọn mùsùlùmí wọ́n sì pa orípa ẹ̀sìn rẹ̀ ń bẹ orípa Kaaba nìkan ni wọ́n rí parẹ́ wọ́n wá fún àwọn èèyàn nílẹ̀ ní Palestine nílẹ̀ tí èé ṣe lẹ́ bàbá yín ṣàgbé mi mo ti lọ ní pé Ànábì Ìsá gbogbo wa la mọ̀ yí pé Palestine ni wọ́n sì ní bí ń bẹ̀ bẹ́ẹ̀ wọ́n àwọn sọ pé Beitul Laham ni wọ́n sọ di Bethlehem wọ́n ń pè bìkan ní Khalilu Ibrahim wọ́n mọ̀ pé ní Khalil wọ́n mọ̀ pé kan ní Ariha ẹ máa rí àwọn orúkọ yẹn Darussalam Jawrusalam lẹ́ ń pè ní Lárúbáwá ni o Jawrusalam àdúgbò tá a fà láfíà sí là ń pè ní Jerusalemu ṣe pé wọ́n ti yí ó kọ Lárúbáwá yẹn kú ò di Jerusalemu torí pé àràmí yàlèdè tí wọ́n ń sọ ń bẹ̀ tó fara pẹ́ èdè Lárúbáwá wọ́n kó àwọn yẹn síbẹ̀ gẹ́gẹ́ bí rẹfújí wọ́n fún wọn ńlẹ̀ onílẹ̀ láti mamlaka nítorí dírìyà wọ́n wá ń bẹ̀ ọ̀hún náà ni wọ́n ti fún wọn láṣẹ pé ẹ lè máa kọ́lé ń bẹ̀ àyàndá bẹ̀ táwọn ọmọ onílùú sì ń bẹ̀ ìstìmáàrù ni ìkónilẹ́rú táwọn náà ti ní dìríyà lọ́dọ̀ ara wọn torí pé Yehudi fasos Yehudi a máa ṣèjọba a sì máa polongo ń tá a fẹ́ establish pé Yehudi ó jọba ayé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣe ẹ wá wo Masjidul Aqsa ìkànnù mọ́ṣáláṣí mẹ́ta tó jẹ́ oríkèé fún mùsùlùmí wọ́n ti fẹ́ẹ́ gbà á tán àrà tó wá wọn ni wọ́n ń dá ń bẹ̀ lójú àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí jù torí pé mùsùlùmí jù mùsùlùmí Yehudi ni wọ́n Yehudi tó sásábẹ́ Islam tí wọ́n fẹ́ dá ara Yehudi Zionist ni wọ́n Sayuni ni wọ́n wá sásábẹ́ ìjọba ẹ̀sìn wọ́n wá dá ad-da'watu al-wahabiyya tí wọ́n ń pè ní wàhábísìm yìí ni pé kí la ṣe gbogbo nípa Islam àkọ́kọ́ mú kúò tá a bá ti wá mú kúò a mọ establish tí ń jẹ́ Yehudi yẹn Ọlọ́run dẹ̀ ti jẹ́ ìwà náà Qur'an yìí pé yuriduna liyutfihu nurallah èrò wọn ni pé wọ́n fẹ́ pa ìmọ́lẹ̀ Ọlọ́run wallahu mutimmu nurihi àmọ́ Ọlọ́run fúnra ẹ̀ ni ó máa tan ìmọ́lẹ̀ rẹ̀ wàláwó kara alikafirun awol mishirikun kódà tí kèfèrí ò bá fẹ́ kí ìmọ́lẹ̀ Ọlọ́run ọba tàn Ọlọ́run máa tàn kàn ẹ wá wo ohun tó ń ṣẹlẹ̀ sí Palestine látọdún náà lọ́hùn ìlú kan wá ń bẹ ìlú àwọn ànábì Ọlọ́run ibi táwọn ànábì Ọlọ́run pọ̀ sí jù láyé Palestine ni ìbẹ̀lẹ̀ ti rókù Musa ìbẹ̀lẹ̀ ti rókù Isa ìbẹ̀lẹ̀ ti rókù Yusufu ìbẹ̀lẹ̀ ti rókù wọn bẹ́ẹ̀ ìlú yẹn làwọn Yehudi Ọlọ́run tẹ́ sọ pé máa kánà Ibrahim Yehudiyan wala Nasraniyan káwọn ẹni yìí wá fẹ́ máa kílèmù àwọn sàárì àwọn ànábì Ọlọ́run yẹn wọ́n fẹ́ dá Kaaba yẹn wó Ọlọ́run ò gbà kó wá jásí pé wọ́n ó darí àwọn èèyàn sọ́dọ̀ ara wọn lọ́hùn wọ́n wá fẹ́ gbà kúrò lọ́wọ́ àwọn mùsùlùmí oríkèé àkọ́kọ́ nù wọ́n sì ń gbà lọ́wọ́ lẹ́ni wọ́n mọ̀ sọ pé bó bá ti pọ́jú orí kan o lè wá mọ́sáàsì yẹn mọ́ ẹ wo tí wọ́n ń pa ní Palestine lójúmọ́ kan wọ́n á sì dákẹ́ ní Saudi fún rẹ̀ ẹ wo iye èèyàn tó ń pa ní Yemen Amẹ́ríkà ò ní sọ ha torí pé kí ni dẹ̀rẹ̀yà wà láàrin wọn ìntà bá ṣe àṣegbé ìntẹ̀yìn náà bá ṣe àṣegbé wọ́n á gbé fọ́tò Islam wọ́n gbé sókè lábẹ́ Abdul Wahab àti lábẹ́ àfàwà Muhammad Al Saud Murdaki tí wọ́n wá ń yí ó kọ́ wọn padà
so lẹ́yìn tí wọ́n lé káàkiri tó sákiri ló ti wá lò bí ọdún 11 ló di ìlú ló wá dé ló ń dé pẹ̀lú risalatu tawhid tẹ́nìkan ò mọ bí ó ti lọ́ọ́ gbà á dídé tó dé yẹn ló wá lóun fẹ́ fọ ayé mọ́ ẹlẹ́bọ làwọn lárúbáwá ẹlẹ́bọ làwọn mùsùlùmí náà bá bẹ̀rẹ̀ sí ní pa mùsùlùmí wọ́n sì pa gbogbo àwọn ará mùsùlùmí tí wọ́n lórí pa pẹ̀lú ànábì tí wọ́n sì lórí pa pẹ̀lú ẹ̀sìn wọ́n sì wú àwọn sàárè tó ní í ṣe pẹ̀lú wọn so wọ́n wá establish ìjọba wọn ní mamlakatu Saudiya wá fi jókòó ló fi di wípé bẹ́ẹ̀ nìkan bá ti sọ ní tí ó takò wá wọ́n pa ni bẹ́ẹ̀ nìkan bá wí ní tí ó yẹ ká wí wọ́n pa ni yíò lóbi pé ẹnìkan ò lè sọ̀rọ̀ kan ta ẹnìkan ò lè ṣe kíní kan wọ́n mú gbogbo agbára tí ò sínú ẹ̀sìn yẹn wọ́n kì í bọ̀bẹ̀ wọ́n wá gbèrò nú àwọn Yehudi wọ́n gbé sínú Islam fún wa Al-Qur'an sì kì wá nílọ̀ pé lan tardo ankel Yahudu wala Nasara ìrẹ́ ànábì àwọn Yehudi wọ́n ní yọ́nú sí wa ànábì Nasara ò ní yọ́nú sí wa ànábì hatta tattaba'a millatahum àyàfìgbà tó bá bẹ̀rẹ̀ sí ní torí pa wọn àmọ́ kúl sọ fún wọn wípé innal huda Allahi pé n tá ń pè ní ìmọ̀nà òun náà ní ìwé Ọlọ́run tí ń ṣe al-Qur'an wala in ittaba'ta ahwa'ahum ba'da alladhi ja'aka min al-ilmi tí rí ànábì bá lè lọ tẹ̀lé fẹ́ẹ́nú wọn lẹ́yìn tá a fún wa ànábì lal-Qur'an tó bá tẹ̀lé fẹ́ẹ́nú wọn lẹ́yìn tá a fún wọn ní Qur'ani ma laka min Allahi min waliyyin wala nasirin ó ní ríran lọ́wọ́ kan gbà lọ́dọ̀ Ọlọ́run ó sì ní ràdúró ti kan tọ́lọ̀ wọn bó fún ọ lẹ́yìn tá nàbí wá kú nǹkan yìí wá ṣe o ewojọ́ tí Yehudi ti ń da àwọn mùsùlùmí láàmú bọ̀ ìjà ṣó ṣẹlẹ̀ láàrin àwọn sàhábà láàrin àwọn Hasan láàrin àwọn Hussein pẹ̀lú àwọn sàhábà àwọn Yehudi mà ló dálẹ̀ Abdullahi ibn Sabai Yehudi mà ní òun mà ló dárin àwọn sàhábà rú tógun náà fi lé tó fi di pé ọkàn àwọn mùsùlùmí balẹ̀ wọ́n sì pa ọmọ ànábì tó fi ilẹ̀ láyé wọ́n pa Hasan wọ́n pa Hussein àwọn tó sì pa wọ́n yìí sahaba tábẹ̀yìn la pè wọ́n wọ́n pa Sayyidina Ali kéèyàn lè mọ̀ yí pé orí pa pé Yehudi fẹ́ gba Islam ìdínà agenda tí wọ́n ní tọ́lọ́wọ́n bá dẹ̀ sì sọ fún wa pé minihum umiyun àwọn kan bẹ́nu wọn o òpè ni wọ́n o la ya'lamuna al-kitaba wọ́n mọ̀ nǹkan kan núwé illa amaniya àyàfi ń tọ́pọ̀ lọ́wọ́ bá gbé wá inihum illa yadhunun wọ́n ní tí wọ́n ń sọ kọjá kọ́kàn máa dábàá sínú ẹ̀sìn àwọn yẹn wá dábàá fún wọn àwọn àwọn ní àwọn wá bubun munabba káàbùl ahbari torí pé Yehudi arabu ni wọ́n tàbí ká pè wọ́n ní arabul Yehudi àwọn lárúbáwá ní pé minihum umiyun nínú àwọn kìtàbí yún náà àwọn lárúbáwá kan bẹ nínú wọn umiyun náà wọn mọ̀ nǹkankan àwọn tí wọn wàá mọ̀ nǹkankan yẹn wàá là fẹ́ẹ̀sìn lẹ́yìn tá nàbí ò sí láyé mọ́ ẹwọ́jọ́ tí ronú yẹn ti ń bọ̀ wá ẹwọ́jọ́ tí agenda yẹn ti ń bọ̀ tí wọ́n ti ń gbé ronú yẹn bọ̀ irú wọn náà ni Abdullahi bunu Salam afáàyí establish intanpe ní dáwàtul wàbíyà yìí lórúkọ Islam tó sì já sí pé agenda Yehudi láti fi establish Yehudi láti fi lé ìran lárúbáwá dànù kó mọ̀ já sí pé Yehudi ni ó pàṣẹ Yehudi wá ń pàṣẹ mamlaka wọ́n ń pàṣẹ orígun méjì tí Islam ní lágbàáyé wọ́n ń pàṣẹ Saudi wọ́n ń pàṣẹ Palestine bí wọ́n ti wá ń pa mùsùlùmí tó ń bẹ kò ní jẹ́ bànújẹ́ fún mamlaka láyé wọ́n kàn máa sọ̀rọ̀ ní sọ̀rọ̀ yìí pé kan recognize state méjì ni Israeli ò sì gbà kan recognize Palestine dọ́là Palestine ò lọ́spítù Palestine ò ní pọ́ọ̀tù Palestine ò ní airport Palestine ò níbi tí ó gbà jáde wọ́n wá ṣe wọn mẹ́lẹ́ bí yàbá jẹ́yìn gbà fún wa àwọn èyí sì dúró lórí pé la ilaha illallah àwọn tí wọ́n sì ń fìyà jẹ ìran ànábì Ìsá ni wọ́n torí pé kò dúdú kò pupa ni wọ́n èdè wọn sì ń bẹ lẹ́nu wọn dọ́là àwọn wá débẹ̀
wọ́n wá lọ establish èdè wọn ń bẹ̀. Palestine àwọn ẹlòmíì tó bá wá ń sọ̀rọ̀ wọ́n mọ̀ lọ mọ́rọ̀ bíbélì, ọ̀rọ̀ bíbélì ò ní í ṣe pẹ̀lú Ísírẹ́lì. bí yẹn bá lọ Google ẹ̀ ó lè rí Ísírẹ́lì nínú world map until 1948 tí pẹ̀lú àfọwọ́sowọ́pọ̀ Saudi àtàwọn Yehudi tó jẹ́ pé Sayuni ni wọ́n níyà fi ń jẹ àwọn Flọ́sìnì àwọn tí wọ́n jọ ń súnà gan mọ́ntàwí torí pé Abdul Wahab asluhu al-Yehud as-Suud asluhu al-Yehud ó wá di pé Yehudiyaini mamlakaini àwọn olórí méjì tó fẹ́ ṣèlú Yehudi ni wọ́n ti máa wọn ọmọ Lárúbáwá wọ́n ti rán wọn lọ́rùn àwọn tí wọ́n kú ńlẹ̀ wọn tó sọ̀rọ̀ mọ́ oko ẹrú làwọn Lárúbáwá nìgan làwọn náà wà nínú Saudi mbẹ ẹ wá wò bànújẹ́ tí ń bẹ ń Saudi lẹ́ni Lárúbáwá ti ń tán mbẹ wọn ní Arabiya tó lò fún sọ́hàmọ́ torí pé tẹ́ ẹ bá débẹ̀ lẹ́ni ẹ bá Russia tí ó sùn lọ ẹ bá wọn Philippines tí ó sùn lọ tẹ́ pé tẹ́ bá ṣe ń bá wọn míì sọ Lárúbáwá gan àwọn gan ti ń sọ èdè míì ju Lárúbáwá ti kúndùn àti máa sọ Russia àti máa sọ Japanese ju èdè Lárúbáwá àwọn tí wọ́n bá ń tajà kódà wọ́n ti kúndùn èdè French àwọn èdè elédè ló wá ń jọba lọ́dọ̀ wọn tọ́mọ wa rẹ̀ nìkan ti ń sọ Lárúbáwá tí èé ṣara wọn wọ́n máa sọ pé innahu yatakallamu bil Qur'an pé Qur'an ló fi ń sọ̀rọ̀ torí pé àwọn ò lè fi Qur'an sọ̀rọ̀ mọ́ torí pé wọ́n ti gba Qur'an lórí wọn kéèyàn lè mọ̀ yí pé nǹkan ti ṣe wá ló fi di pé àwa mùsùlùmí a nígbàgbọ́ nú al-Qur'an mọ́ àwọn ahadithul Yehudi wa Nasara ló wá kù tí wọ́n gbélé wa lọ́wọ́ táǹkà léyìí tí ó máa ròyìn ànábì pẹ̀lú ròyìn tí ó da àtẹ̀yí tí ó máa ròyìn ànábì pé ń tà ànábì wí ó wà questionable tá a máa fi béèrè pé ṣé irú ànábì ló lè sọ wípé bí náà já ànámọ̀ bá kú tán yóò máa ké ọlọ́run wàá gbé gìgìrì sí ara ẹ̀ sínú rẹ̀ iná wàá máa jó iná wàá máa yóò máa gbádùn náà yóò máa ní court ó dàbẹ́ òun enjoy ẹsẹ̀ ọlọ́run gbogbo òrònú Yahudi yẹn wọ́n á kọ́ wá sínú ẹ̀sìn fún wa bẹ́ẹ̀ kí ló fà á tí lè fi ràn wá bẹ́ẹ̀ òun náà ní pé annal araba lam yakunu ahlu kitabin wala ilmin Lárúbáwá èéṣo níwèé wọ́n èéṣì iṣo ní mímọ̀ ló fi bí kọ́lọ̀ mọ́ sọ fún wa pé agbójíṣẹ́ dìde lára wọn al-ummiyina alladhina la ya'lamuna al-kitaba wala al-qira'a wọ́n mọ̀ kọ wọ́n mọ̀ kà àwa agbójíṣẹ́ tí ò mọ̀ kọ tí ò mọ̀ kà kó yá wà lọ mọ̀ kọ́ wọn ní kíkọ́ kó o sì mọ̀ kọ́ wọn ní kíkà àbí mùjísà wo ní bẹ́nu wípé ànábì ò lè kọ kò lè kà ó tún wá dà ànábì kò tún lè kọ kò tún lè kà kí wá ní fi ń kírun fáwọn èèyàn tó ń jẹ́ imamul muslimin fi hayatihi yusalli bin nas wa yakra'u al-fatiha wa yakra'u suwar min al-Qur'an al-karim ẹ̀dẹ̀ ìtún sọ yí pé innahu lam yakra mùjísà rẹ̀ ní pé kò kọ́ rí kò sì mẹ́rí ó dọ́mọ 40 ọdún ó sì ń kọ́ ó sì ń kà mùjísà lè yíò mùjísà ní pé ràkúnmí ò sí nínú ìlú kan wọ́n sì mú jáde lára àpáta ó bọ́ sílùú yẹn mùjísà lè yíò ìlú yìí wọ́n èé kọ́ ń bẹ̀ kò sẹ́ni tó lè kọ́ wọn níbo lòun ti wá rí mọ́ rẹ̀ wọ́n rí pọ́lọ́ ni mùjísà lè yíò kí wá ní mùjísà nu wípé kò mọ̀ kọ kò mọ̀ kà ká mọ̀ fi bàbá rẹ̀ ibi táwọn Yehudi fẹ́ dá làákàyè wá dúró sínú pé ànábì yín o ó dà ànábì tán kò lè kọ́ o kò sì tún lè ka o ẹ gbọ́ àwọn àṣírí ọ̀rọ̀ kan lálẹ́ yìí tọ́lọ̀mbá ní kí n lè láǹfààní àti débẹ̀ lára ń tó fà á nìyẹn ní àyà tí wọ́n mú wá yẹn àti wípé yasaluna alal kitabi qablahum bọ́rọ̀ bá ti wá délẹ̀ àwọn Júù làwọn lọ́ọ́ bá wọn lọ máa béèrè ọ̀rọ̀ lọ́dọ̀ wọn wa yastafidunahu minhum ibẹ̀ làwọn tí máa rí àǹfààní torí pé Tawra wà lọ́dọ̀ wọn Yehudi àti Nasara
àwọn wo ni wọ́n sì lọ báyìí mithlu kabil abar wa Wahab ibn Munabbah wa Abdallah ibn Salam wa amthaluhum sábà bí ilé ló fi jásí pé famtalati tafasir min al-manqulati indahu ló fi jásí pé gbogbo ń tábà kanu tafsir ọ̀rọ̀ àwọn àfa yìí láàmà ṣe kíni láàmà ọba ń bẹ̀ ló fi jásí pé káàbù tá ń sọ yìí ọmọ Yamani ni àwọn tá a sọ pé wọ́n establish Saudi yìí náà Yamani làwọn náà ti wá so ìyẹn fi hàn yí pé tá a bá lọ ka tírà àfa wa muqaddima nínú muqaddima Ibn Khaldun tá a bá lọ ka page 439 àfa sọ fún wa pé limaza yataharrajuna min fi'lihim hadha kí ló fà á tí ẹ pé tí wọ́n fi ń ṣe yìí láti kọ́ nǹkan nira fún wọn ó ní wa qad asnadu shar'iyya àwọn àfa ti lọ fi ṣàríà dè wọ́n mọ́lẹ̀ kí náà fi dè wọ́n wọn là Nábì sọ fún wa yìí pé kama jaa fi sahih al-Bukhari bá a ṣe rí inú ìwé Bukhari pé hadithu an bani Isra'ila wala haraja ẹ lọ máa gbọ́rọ̀ lọ́dọ̀ àwọn ọmọ Israẹli kò sí ní tó burú mbẹ̀ ibi tá a ti rà kó bá nù pé hadithu an bani Isra'ila wala haraj ẹ lọ máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn Israelite kò láburú nù láwọn ọ̀tá Islam tal Qur'an sọ fún wa pé lan tarda ankal yahudu wala nasara wọn ní yọ́nú sí ẹ hatta tattaba millatahum àfi tó bá tẹ̀lé